Moshe Elaboru Elaboyi Ẹ̀làbọ̀yè Bọ̀ṣíṣẹ Ogbó Atọ́ Atọ́ Asúre Ìwòrìwò fún. Èmi náà ni ọmọ yín Òrìṣà Olúṣèyí. Orúkọ mi ni Òrìṣà Ọlámi. A kí yín káàbọ̀ sí ètò wa di Ẹni Òrìṣà Dá podcast. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, lórí ètò wa a máa ń jíròrò, a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ ní agbègbè ìṣẹ̀ṣe àti nílẹ̀ Kóòtù Òjíire. Bẹ́ẹ̀ni, wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn trending topics. bẹ́ẹ̀ni àdẹ̀ǹgbé àṣà àti ìṣe Bẹ́ẹ̀ni, pàápàá jùlọ ìṣẹ̀ṣe lárugẹ bẹ́ẹ̀ni. ṣẹ́ mọ̀. Nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí kò rí ìlọ́fà àmọ́ ó tún lọ́fà náà. Òun náà ni ọ̀rọ̀ ìkan nínú àwọn Ẹni Òrìṣà Dá nílẹ̀ Kóòtù Òjíire tí Olódùmarè fún ní ẹ̀bùn orin kíkọ tó ṣe aláìsí láìpẹ́ yìí, ìyẹn Destiny Boy. Ọlọ́run fọ́run kẹ́. Ọlọ́run fọ́run kẹ́. Ó ṣaláìsí. Nǹkan tó bà nínú jẹ́ púpọ̀ ni Gidi. nítorí pé ó jẹ́ ọmọ tó ní ẹ̀bùn orin kíkọ dáadáa. Bẹ́ẹ̀ni o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe máa ń sọ, bóyá ìpín ẹ̀, Bẹ́ẹ̀ni. bóyá ìpín ẹ̀ la máa pè é, Àyànmọ́. bóyá àyànmọ́ ẹ̀ náà ni, bó jẹ́ ìpín ẹ̀. Ó tún wá bá orúkọ ẹ̀ lọ. Destiny Boy. Ìgbà tí mo gbọ́ news yẹn, I no go lie you, ó ká mi lára. Kò sẹ́yìn nìkan o. Kò sẹ́yìn In nìkan. fact, mi ò fẹ́ believe ẹ̀, but ìgbà tí mo wá tó ń trend, I was like, ó ló mọ̀ pé ó ti ṣe díẹ̀ tí mo rí ní social media. For a while kò sí social media rárá. Bọ̀ àwa ṣe ti máa ń rí social media pẹ̀lú òun àti babaláwo. Pẹ̀lú babaláwo náà ni, but Ọjọ́ máa sábà wà social media dáadáa. as a musician, as èèyàn tó ń kọrin, ṣé yẹn normally wọ́n máa Destiny Boy àwọn talented guy. ó máa ń tún àwọn èèyàn kọ dáadáa. Ó máa ń ṣe cover. Orin tó fi ọkọ̀ trend náà nìyẹn. Ibi cover ó dà pé orin Davido kan Yes now. ló ṣe cover sí. So normally mi lè fi pé àwọn orin tó bá ń jáde ó yẹ kó máa bó ṣe máa ń ṣe cover tó máa ṣe yẹn. Mo gbàgbé pé Ṣadé kò ṣe covers for a long time. The last time tí mo rí Destiny Boy was when ìgbà tó ṣe bí àìtẹ̀fá lọ́dọ̀ babaláwo Èdú yẹn. Ó trend Tí dáadáa mo gbà fún yẹn. wò pé Destiny Boy ó ń tẹ̀fá kẹ̀ really. Ọ̀bọ̀ tí yẹn kọ́ la fẹ́ sọ ní ètò yìí ju pé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kó so mọ́ ikú Destiny Boy. Ó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé kò dùn mọ́ wa nú. Ká wò pé ká fi tó ẹ̀yin wa létí ká sọ̀rọ̀ nípa ẹ̀. And it is the fact that irú àwọn comments tá à ń rí under àwọn fídíò tó ti announce pé Destiny Boy ti kú, ó bà inú jẹ́ gan púpọ̀. In fact, àwọn èèyàn wa kọ́lọ̀ bá aṣàánú wọn. Mi ti ẹ̀ mọ̀ nǹkan tó mo lè sọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn Nàìjíríà. Ẹni ọ̀rọ̀ kékeré báyìí àti máa fèdè ara wa síta. Ọmọ sáré Wọ́n gbà bí ẹni gbàgbọ́ ọtí. wọ́n dẹ̀ sáré attach ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀sìn. Èèyàn kú tá ìkú ẹsẹ̀kẹsẹ̀ ẹ ti lọ ń gbé picture ibi tó ti tẹ̀fá, ẹ lọ ń gbé jáde. Ṣé wọ́n ti ń dúró ń dò pé kí nǹkan ṣẹlẹ̀ sọmọ yìí? Nǹkan aburú. Mi mọ nǹkan tó ń ṣe wá Nàìjíríà. Tá a bá irú kí ni yóò dẹ̀ ṣe máa ṣẹlẹ̀? Ẹ bá wù gba títí Mohbad náà. Wọ́n ń ṣe nìyẹn. Ẹ mọ̀ nǹkan tí wọ́n máa ń dùn mí ni pé tí èèyàn bá ṣoríire tó bá yẹ pé ọmọ yẹn èyí tó fi kú yẹn bí ó ṣoríire kan bí ó ra lé àbó ra mọ́tò, ẹ ní rí wọn kí wọ́n sọ̀rọ̀ kan lórí social media. Wọn ò ní sọ̀rọ̀ kankan. Kò sí rọ́ńbẹ́. Ó kún sí yìn wọ́n sáré ń gbé pé ṣèbá ní kó tẹ̀lé Jésù ó lóun tẹ̀lé Jésù. Ṣé àwọn tó ń tẹ̀lé Jésù Ṣé wọn kì í kú ni? Ṣé àkínrọ́ wọn pásítọ̀? Ọmọ ni o, kò ń ṣe pásítọ̀ gangan o, àkínrọ́ wọn pásítọ̀ tó ń kú ní kékeré ni. In fact, the kind of comments tá a rí ó bà mí lọ́kàn jẹ́ ju ikú ọmọ yẹn gangan lọ. Torí kí ló dé kílájú. Àwọn comment section àdìbò kan tó ní pé Ọlọ́run ṣe pé ó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀.
ṣé ọ̀rọ̀ mùsùlùmí ó kan Ikú. ọ̀rọ̀ ikú ni. As if say that one no even finish. Ẹ tún máa rí àwọn èèyàn tó tún máa ṣe fídíò. Àwọn kan dídì ṣe fídíò tó ń sọ pé yẹn ohun tọ́wọ́ mi ò tó ó lè Destiny Boy ti lọ fi gbọ̀ngàn fà á. Oṣólẹ̀ lọ ṣe fún Oṣógbóná lọ ṣe fún kíní kan ìtẹ́fà tó ṣe ló pa á. Kíní kan pé why can't Ifá protect him? Imagine those kind of negative comments on somebody that just died. Ṣẹlẹ̀ mọ̀ pé ìyá ẹ̀ kò sí ni a máa rí gbogbo àwọn kíní ní social media. Ṣé ẹ ń mú inú ìyá yẹn dùn pé ọmọ ẹ̀ kú ni àbẹ́ ń wú lórí àbẹ́ ń bá náà jẹ́? Tó fi jẹ́ pé ìyá yẹn gan láti jáde wá sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé tẹ́ ń sọ nǹkan tí ò tọ́ nípa ọmọ mi tó kú. Because tó bá allow kí kọ́mẹ́ǹtì yẹn kó máa fly around gbogbo àwọn tó ń ṣe fídíò tó ń sọ pé ìtẹ́fà tó ṣe òun ló ṣekú pa tó ń bú ìṣẹ̀ṣe torí pé wọ́n mọ̀ pé Destiny Boy tẹ́fà and he was very public about it. Bẹ́ẹ̀ni kò fi pamọ́. Kò fi pamọ́ rárá ó jáde tán pé òun ti tẹ́fà. Bẹ́ẹ̀ni. Tó bá fílẹ̀ kó máa sọ kọ́mẹ́ǹtì yẹn ẹlòmíì á believe. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì tí yóò lè dánú ló á believe pé àbí àtẹ́fà yẹn bí àwọn burúkú ní tẹ́fà yẹn. You understand? But ìyá yẹn láti wà forced to come out and clear the air wípé lóòótọ́ nílé babaláwo ló kú sí but kò ń ṣe babaláwo yẹn ló pa ìgbọ́dọ̀ tí wọ́n ti sọ pé babaláwo gan ló pa pé wọ́n ti fún ní nǹkan ńlá àbí wọ́n ti fún ní nǹkan jẹ. Ìgbà tọ́rọ̀ yìí máa ṣẹlẹ̀ babaláwo gùn sí nílé according bí ìyá yẹn ṣe sọ nínú fọ́nrán yẹn wọ́n ní babaláwo sí nílé ìgbà tán gbé Destiny Boy lọ́dọ̀ babaláwo ọ̀dà pé táìmù yẹn náà ni babaláwo ẹ̀ṣẹ̀ dé láti bóyá lè fẹ́ àbí wọ́n sá travel sá ọmọ adé. Meanwhile Destiny Boy ti ní sickness lára anybody ò mọ̀ ń pa ẹ̀ pé láàrin òun àtàwọn family ẹ̀. Wọ́n mẹ́rin sọ ní fọ́nrán yẹn àwọn comments yẹn bad gan àwọn videos yẹn worst. Ó bà ní lọ́kàn jẹ́ gidi. Destiny Boy kú táìkú ìṣẹ̀ṣe ilẹ̀ ń bá jà ẹ̀sìn dúró kí Destiny Boy kú kí nǹkan burúkú ṣe kí lè bá blame lórí ìtẹ́fà tó ṣe. Mo yẹn wà. So and nǹkan tí mo tó máa sọ ni pé comment táwọn èèyàn comment yẹn máa partly fẹ́ blame àwọn babaláwo díẹ̀. Lọ́nà o. Ẹ mọ̀ wípé nígbà tí màá dún ní ṣẹ̀ṣẹ̀ tí màá revert àwọn nǹkan tí mò ń gbọ́ nípa ìtẹ́fà táwọn babaláwo tí màá ti bá ṣe consultation àbí tí bá tẹ́nìkan máa ń sọ̀rọ̀ nípa ìtẹ́fà the way tí àwọn babaláwo míì ṣe máa ń ní generalize tó ṣe máa ń sọ̀rọ̀ ìtẹ́fà bẹ́ẹ̀ ni pé tó bá tẹ́fà wà lówó money will start coming in immediately. Ṣé mo parọ́ ni? They talk about ìtẹ́fà wọ́n máa sọ pé tó bá tẹ́fà ọ̀nà ẹ̀ máa là. So ó máa ń fún àwọn èèyàn ní impression ni pé tí bá ti tẹ́fà automatically iṣẹ́ máa bẹ̀rẹ̀ sí ní lọ déédéé. Later ni àwọn babaláwo míì ṣe wọ́n jáde wá clear hair pé no ìtẹ́fà bẹ̀rẹ̀ that's why you see that a lot of fraudsters àwọn tó ń ṣe jì àwọn yahoo boys púpọ̀ ni wọ́n ti ń tẹ́fà. Tó lè jẹ́ pé ifá kò sí ẹ̀kan fá pé if it was anything like that. Any time tí bá dáhùn yẹn ládùúgbò ọmọ boy sọ pé jì wá sọ fún àwọn ilé yahoo boy ni wọ́n you see the far on their hands. And many wọn gan wọn mọ̀ tí wọ́n ti di ìdèfà yìí concept yẹ wọn mọ̀. It is because some babaláwo gbàlódé kan wọ́n ń tẹ́fà fún àwọn boys yẹn wọ́n dẹ̀ fún àwọn boys yẹn ní impression wípé tó bá tẹ́fà wọ́n á máa cash out. Wípé Ifá lọ́wọ́ agbé cash out wá fún wọn. And later láti wọ́n ń gbọ́ wípé àwọn babaláwo mi tó bá tẹ́fà fún yàn tán wọ́n tún máa ń fi oṣó lẹ̀ wọ́n fi ń gbàǹdì. We need to be very, very honest with ourselves. This is what is happening within the confines of the Ìṣẹ̀ṣe community. Ó yá ó ti wá lédè bíi pé àwọn babaláwo mi máa ń polówó Ifá ọlà. Ní social media. Ní TikTok. So when àwọn babaláwo bá ń sọ kí ni àwọn kan táwọn sọ orí social media lọ́tí ń sọ àwọn Christians máa wò àwọn Muslims máa wò lọ́kọ̀ tí wọ́n máa rò pé bóyá nǹkan burúkú ni. Bí Ifá ọlà kí ni mí ní Ifá ọlà èèyàn tó bá polówó Ifá ọlà fún kí ló máa pa sọ́kàn
tí bá ṣe ifá ọ̀la yìí màá lówó, owó máa dé, kò bá jẹ́ ìyàwó bọ̀ kò bá máa níṣẹ́ kankan. So ẹ̀yin babaláwo wa, I don't know why they are doing like that o, fún babaláwo yẹn ṣe bẹ́ẹ̀, but the babalawos need to clear themselves in the sense that they need to always let people know that ìtẹ̀fọ́ kì í ṣe automatic richness, they are rich whatever, pé o tẹ̀fọ́ mi kí wàá lówó immediately o. Ifá kọ́ máa guide ẹ bó ṣe máa live life ẹ, tó máa mọ ìwọ ẹ, tó máa mọ do's and don'ts ẹ. So that because of course gbọ́dọ̀ lè wọ̀ bẹ́ẹ̀ni tó o bá jẹ́ wọ̀, the risk of being broke, the risk of not succeeding ó máa reduce. But the fact that pé o ò jẹ́ wọ̀ kò mí kó wàá tún lówó náà, tó o bá jẹ́ wọ̀ tó o bá ṣiṣẹ́ iṣẹ́ ní ògùn iṣẹ́ náà máa bá wa sọ. Ìbéèrè yẹn gan mo ṣe fẹ́ wá béèrè lọ́wọ́ yín pé ṣé being broke tẹ̀sán yẹn ṣé ó ní í ṣe pẹ̀lú Ifá ni àbí òkè káṣẹ̀ má sọ̀rọ̀ Ifá, ṣé ó ní í ṣe pẹ̀lú being broke yẹn, ṣé ó ní í ṣe pẹ̀lú Ọlọ́run ni àbí iṣẹ́ ọwọ́ wa gangan ló máa yẹ kéèyàn lówó lọ́wọ́? Nígbà táwọn babaláwo máa sọ pé tí o bá ti tẹ̀fá ọ̀nà máa là fún. Kí ni àwọn akọ́ rò? Tọ́rọ̀ pé iṣẹ́ òun gangan ló ń ṣe, kí ni income iṣẹ́ tó lè gbówó gidi wá fún ẹ? Ẹlòmíì ò ní iṣẹ́ lọ́wọ́ ó máa lọ yáwó àfi tẹ̀fá. Tẹ bá wọ àwọn fídíòs kan tí Destiny Boy ṣe kí ikú tó dé, ẹ máa gbọ́ tó ń sọ fídíò pé àwọn máa lówó sẹ̀, tọ́dún yìí bá jálẹ̀ tó wọn bá lówó wọn máa ṣe many things, wọn máa go anywhere, wọn máa go any length, kò pẹ́ ló tẹ̀fá. That's me pé bóyá promise nothing promise ẹ̀. Allegedly o, mi ò sọ pé bóyá jẹ́ nìyẹn but probably bí ọ ti sọ fún mi pé tó bá tẹ̀fá ọ̀nà máa là fún ẹ níbi music tó ń ṣe easily. It's something that is possible. Òrìṣà, èmi kàn fẹ́ mo accept point tẹ́ sọ pé ẹ máa blame àwọn babaláwo. Èmi náà blame wà lọ́wọ́ wọn lóòótọ́, ṣùgbọ́n èmi máa ń wo ọ̀rọ̀ láti ìsàlẹ̀, láti ibi tí ọ̀rọ̀ ti wá. Ẹ̀pọ̀ àwọn bàbá wọn máa ń pòwe pé wọ́n ní pé tí igi bá rí lubi tòkè là kọ́ rí, sódà yẹn máa fi mọ problem. Lóòótọ́ àwọn babaláwo wọ́n ní fọ́ọ̀sì títí wọn wípé wọ́n ń polówó wá tẹ̀fá wá sòsúlẹ̀, ṣùgbọ́n tá a bá wo sísítẹ́ẹ̀mù yìí kò sí lẹ́yìn ọwọ́ àwọn bàbá wa tẹ́lẹ̀ before káwọn òyìnbó tó dé, ìyẹn pre-western time táwọn bàbá wa wà ní mo lè sọ pé bóyá bíi ìgbà ìwáṣẹ̀ máwọn fàdà sí kò sí nǹkan báyìí. Ó jẹ́ nígbà táwọn òyìnbó yìí wá tán invade wa tán da gbogbo sísítẹ́ẹ̀mù wa rú ní sísítẹ́ẹ̀mù yìí ló wá ẹsẹ̀ ń peléke tó wá ń worst di àsìkò tá a wà báyìí. sísítẹ́ẹ̀mù lè ń sọ. Torí according to bí gbogbo wa ṣe mọ̀ kò kí ń ṣe gbogbo àwọn forefathers wa ló tẹ̀fá náà, kò dẹ̀ kí ń ṣe gbogbo wọn náà máa sọ pé dandan ìṣòro àwọn gbọ́dọ̀ dọ́dọ̀ babaláwo kí ìṣòro àwọn tó sọ problem wọn. Torí according to báwọn wa ṣe máa ń sọ, even èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìgbà tẹ́yìn máa gbọ́njú tí popsi mi tán máa fi ojú mi la oko lójú wa láti gbogbo ìjẹ́ nǹkan wa tá a máa ṣe ń gbà yẹn oúnjẹ ni o kíní ni o inú oko yìí ni. Kí dáàdì mi tó lè sọ pé bóyá popsi mi ṣe kí n complain pa àwọn broke pẹ̀lú broke tẹ̀sán-sìn, popsi mi ò kí n sọ̀rọ̀ pa àwọn broke wọ́n ti pa reach wa lọ́wọ́ iṣẹ́ oko là ń ṣe, gbogbo oúnjẹ tá à ń jẹ orí ẹ̀ fún wa gan láti lọ fún oúnjẹ ń ta torí oúnjẹ wà tá à ń gbìn fún ara wa. So point mi ni wípé tí gbogbo wa tá bá lè ronú wípé ok before káwọn òyìnbó yìí tó dé báwo làwọn forefathers wa ti ń survive, tá wá mú ní kó westernization, mi ní ká kó westernization dànù, but tá mú tá join ẹ̀ pọ̀ mọ́ westernization tá ṣe gbogbo ẹ̀ tó wà modernize ẹwà àwọn China wọn kì í ní ìṣòro táwa ní ìpín kó a máa lọ tẹ̀fá àbí fá lọ máa sọ ẹ́ dé yẹn. Ìgbà tí mo ní ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ any small thing ìgbà tí mo ní ìṣẹ̀ṣẹ̀ èmi kàn máa ń consult pé because me I'm very inquisitive mi máa ń fẹ́ mú nǹkan tó ń lọ. Bóyá dandan náà ni consultation tèmi ṣe just because say I get problem ìṣòro kọ́ ló gbé mi ní ìṣẹ̀ṣẹ̀ but the babalawos wey I first go meet the first thing tó máa ń kọ́ sọ fún mi ní pé ṣe ti tẹ́fá lọ tẹ́fá. I'm telling you ìgbà tí mo bá fẹ́ babaláwo
ó ní kí n lọ tẹ̀fá ṣẹ́kàn babaláwo ó ní kí n lọ tẹ̀fá I knew say something dey why they dey talk say me I go tẹ̀fá. bọ ẹ jẹ́ n béèrè nǹkan lọ́wọ́ yín òrìṣà pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀fá yìí mo fẹ́ mẹ́nu bọ́ lọ ó ní nǹkan táwọn bàbá máa ń pè ní ẹsẹ̀ ń táyé ní bá a ti gbọ́ wọ́n ní pé ẹsẹ̀ ń táyé yẹn wọ́n máa sábà ń ṣe fáwọn ọmọ tó máa ẹsẹ̀ bí bóyá bí ọjọ́ kẹta sí ọjọ́ kẹjọ general knowledge. bọ̀ tá a bá wò ó sìn èèyàn mélòó ló ń ṣe ẹsẹ̀ ń táyé yẹn mọ́ torí èmi ń wo nítorí máa fáwọn babaláwo yìí ní chance láti máa sọ fún gbogbo àwọn èèyàn pé lọ tẹ̀fá torí mo rò pé ẹsẹ̀ ń táyé yìí táwọn èèyàn bá ń ṣe láti ilẹ̀ wàá ti mọ èèwọ̀ ẹ̀ wàá ti mọ ibi tó yẹ kó o ṣe. You understand? Yes now ṣebí tẹ̀fá is like make up fún ẹsẹ̀ ń táyé tí wọ́n ṣe fún wa because ẹsẹ̀ ń táyé ni wọ́n ti máa tó bá ṣe fọ́mọ wọ́n ti máa mọ ìwọ ọmọ wọ́n ti máa mọ òrìṣà tó bá wáyé and that is exactly what they do in Tefa too. Yes. So ìdíje ṣe Tefa yẹn fún wa sí because kálíbà mọ ìwọ wa kálíbà mọ ìwọ wa then kó guide wa spiritually kọ́lé mọ òrìṣà tó bá yẹn wáyé kẹ́hìn kó òrìṣà yìí ló bá mi wáyé divine òrìṣà tó bá yẹn wáyé. But then to me I don't feel it's wọ́n ṣe ń lọ fún wa o babaláwo kọ́ wọ́n máa ń suggest ẹ̀ you understand but the impression is confidence mo ní pẹ̀lú Tefa ni pé they give an impression. gbé tó bá ti tẹ̀ tán wà lógo ilé ayé máa dà. that is the I'm if Tefa is good if Tefa 100% Tefa gbàgbà ìlú support Tefa 100% but Tefa yẹn bí táwọn babaláwo ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n máa sọ bẹ́ẹ̀ ni pé tó bá Tefa yẹn kò sí ni wà á wà òkè financially. ìgbé tó bá láti lè mo lè ṣe wáyé mo mọ ọ̀rọ̀ Tefa tó yẹ pé wọ́n ṣì broke pa. You understand? So don't you say lórí ọ̀rọ̀ Destiny Boy probably they told him that because he's so who are desperate láti make only talent but from his content from the videos he was doing then ó máa ń sọ̀rọ̀ pé òun fẹ́ lówó sẹ̀ tó wọn bá lówó òun máa ṣe ọmọdé mélòó ọmọdé àwọn 20 something years tó wọn bá lówó sẹ̀ òun máa so bí wọ́n kọ̀ sọ pé aláyé wá lọ Tefa tó bá Tefa wà make but that's not even the issue is that Tefa tó ṣe yẹn sìn àwọn Christians àwọn Muslims wọn ni wọ́n fi ń blame wọ́n believe pé lẹ́yìn tó ti ṣe àwọn fídíò pé tó ti ṣó pé òun fẹ́ lò ní fídíò yẹn tó lọ Tefa yẹn ìwọ̀n tó wọ́n believe pé Tefa yẹn na ritual. ipò dẹ̀ ní repercussion. Yẹn wà ní kú. Do you understand what I'm saying? ó yé mi ọ̀rọ̀ ń yé mi. and we do see babalawos online saying that bá Tefa fún ẹ tán àti fòṣúlẹ̀ gbáǹdì fún ẹ kò sẹ́ni tó máa gbé ṣúlẹ̀ tí ò ní rò pé bí àwọn burúkú ló ṣe oṣù yẹn lè máa la ẹ̀jẹ̀ lọ Òṣogbo náà ni ẹlẹ́jẹ̀ Òṣogbo lè máa la ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ èèyàn ẹ get but impression táwọn èèyàn ṣì ní ni pé that's why I say that babaláwo should stop portraying Tefa like when you Tefa you go make am you should just let them know that it's just a spiritual guidance for your orí because tó bá ń jẹ ìwọ success máa slow ìwọ tá à ń jẹ òun affect wa náà you understand but ìtẹ́fà máa jẹ́ kó mọ ìwọ ẹ so tó bá jẹ ìwọ ẹ there will be low chance of you having issues anyhow you understand so but then it's so ó kọ̀ sáré pé àwọn comments tá à ń rí àwọn fídíò táwọn èèyàn ń ṣe lórí ikú ọmọ yẹn ọkọ̀ fi ń tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe ni Christian kú Muslim ń kú omijé ojú mi sì kú of recent ọmọ ọdún kan ọmọ òòjọ́ ó ń kú omijé ojú mi is a Christian a popular gospel artist ní Christianity ó sì kú náà ṣé bó ṣe kú yẹn sì káwá níṣẹ̀ṣẹ̀ káwá bọ́sẹ̀ àwọn ọkùnrin yẹn ṣọ́ọ̀ṣì ló pa àbí ṣáà àwọn èèyàn tó ń kú sínú ṣọ́ọ̀ṣì ni ìbáwọn èèyàn kú sí hajj ẹ bá lọ hajj pilgrimage fún àwọn muslim tí wọ́n sọ pé Destiny Boy pé Tefa ló pa kínní kan ìbáwọn èèyàn kú sí hajj. bẹ́ẹ̀ni ritual náà lè ń ṣe ní hajj ritual náà ń ṣe náà so it's sad so Babalawo need to come out and clear this matter pé Tefa no be money ritual they need to come out and make it clear to people Destiny Boy tó Tefa káyé ẹ lè dá ni ó Tefa fún guidance spiritual guidance not because he wants to be rich mi ìwà mọ̀ bí wọ́n sọ fún pé bí wọ́n tó bá ṣe tán bí wọ́n máa padà wọ́n máa là níbi music ẹ̀ o ṣe understand ṣe kí ni ọ̀tún mo sọ so bí ọ̀rọ̀ yẹn ṣe bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run ṣàánú wa so kò jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ Destiny Boy Olódùmarè kó bá tẹ̀sáfẹ́fẹ́ rere bẹ́ẹ̀ ni so mi àti fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn ó ṣe ọ̀rọ̀ Wizkid
àti Ṣeun Kútì ọ̀rẹ́ ẹ̀wọ̀n ẹ̀mí fẹ́ ká sọ yẹn because ó ní í ṣe pẹ̀lú òrìṣà àwọn kúrìsì di òrìṣà Fẹlá ni bàbá Fẹlá Aníkúlápó Kútì èmi òrìṣà lè mẹ́ka wọn kún because wọ́n fi legacy tó da wọ́n fi sílẹ̀. bẹ́ẹ̀ni àwọn táwọn ń wò láwọ̀kọ́ ṣe nìyẹn. ẹni òrìṣà dá ni bàbá late Fẹlá Aníkúlápó Kútì and it's so sad that wọ́n drag orúkọ wọn nínú mud. so that make sense. like bọ́n mo fẹ́ gbin tálẹ̀ yín fi pé ó bẹ́tà jù láàrin Wizkid àti bàbá Fẹlá. ọdún náà tábà ní ká bi àwọn ọmọ jẹ́nsì sìn oníkàlùkù máa rí wí ṣùgbọ́n kán jí mi lójú oorun bóyá ọ̀tá mi ti ṣaláìsí wọ́n wá lọ jí òkú ọ̀tá mi pé gbàgbàgbà nínú bàbá Fẹlá kán tó dárúkọ ẹni ọ̀dà bọ́dì Fẹlá ni kán tó dárúkọ ẹni ọ̀dà bọ́dì. kò sí ẹ̀wà like how is it even a conversation. ó dàbí kéèyàn máa fi ìpá kó máa fi wí ẹpọ̀n ó jura wọn lọ. máa fi pa wẹ́pọ̀n. ẹ mọ̀ pé normal position kan náà ni ìpá àtẹ̀pọ̀n máa wà bọ̀ ó jura wọn lọ. wọ́n ní tókó bá tókó tẹ́pọ̀ntẹ́pọ̀n àwọ̀ ẹ̀ jura wọn lọ. àwọn Yorùbá náà sọ bẹ́ẹ̀. wọn èwo Bàbá Fẹlá ló máa ń drag tó báyẹn. ọmọ ọ̀rọ̀ tó wọn yàn sọ nípa ọmọ burúkú máa ń sọ nípa bàbá. àwọn ọmọ jẹ́nsì náà máa sọ nǹkan bẹ́ẹ̀ yẹn. Bàbá Fẹlá. even táwọn ọkùnrin bàbá Fẹlá láyé iṣẹ́ tí bàbá ṣe lẹ̀ ọ̀rọ̀ tí bàbá sọ lẹ̀ foundation tí bàbá lè lẹ̀. ó dá mi lójú pé àwọn boys tí wọ́n sọ pé Wizkid dájú Fẹlá yẹn ó dá mi lójú pé wọn ò tí wo documentary Bàbá Fẹlá. mo rẹ̀ tún lè sọ pé bóyá mùsùn wọn náà wọ́n wá kinní ní social media pé káwọn náà lè sọ̀rọ̀ as FC. ìwọ̀n tí mo kọ́ inú ọ̀rọ̀ yẹn ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tẹ́lẹ̀ àwọn tó ní pé Wizkid dájú Fẹlá lọ wọn ò witness Bàbá Fẹlá. bẹ́ẹ̀ni mùsùn wọn. but the fact still remains that Afrobeat Wizkid nǹkan ẹ̀rọ gangan Bàbá Fẹlá ló originate. yes. wọn lọ dá sílẹ̀. bẹ́ẹ̀ni. kò lè sí bí wọ́n ti fẹ́ ṣe you cannot be better than your originator. than the originator of something o lè dájú originator lọ. ọ̀rẹ́ kọ́dà àbíkọ́ ní kí Pasuma ọkùnrin ju Barrister lọ. àbíkọ́ ní Wasiu Ayinde ọkùnrin ju Barrister lọ. àbíkọ́ ní Saheed Osupa bó good tó kọ́ ní pé Saheed Osupa kò possible. even Saheed Osupa can never say that. gẹ́gẹ́ but ẹ̀kọ́ tó kàn ń dùn mí ni pé ọ̀rọ̀ yẹn ti fọ̀rọ̀ yẹn gùn jù. Bàbá Ṣeun Kútì sọ̀rọ̀ ó sọ̀rọ̀ di pé Wizkid gan láti fọ̀hún. àwọn fans ló bẹ̀rẹ̀ rọ́bìṣì yìí o. àwọn fans náà máa ń bẹ̀rẹ̀. àwọn fans ló ń takú Ṣeun Kútì o because you know Ṣeun Kútì is always talking about his father's legacy. yes. and bàbá yìí náà èèyàn tó bá bàbá ẹ̀ ni ó lè bàbá ẹ̀ ni ọgbà bá ṣe wù. kò dẹ̀ yìí sí kí èèyàn fi orúkọ bàbá èèyàn gba $120,000 dollars. ṣe mọ̀ náà sọ o so Ṣeun Kútì is proud of his father's legacy and ó gbé sórí. yes àbúṣe mi náà kọ́ mi ò sọ máa lé ọmọ àlè ló máa fọwọ́ ìlú bàbá. àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ social media ni wọ́n ẹ́ńtà Ṣeun Kútì wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ so tó sọ yẹn títí ọ̀rọ̀ yẹn ṣàpadà kan Wizkid tí Wizkid gan láti dáhùn wípé I better pass your papa. Wizkid ṣáà ó sọ̀rọ̀ yẹn yamayama but èyí mọ̀ pé inú ló ń bí Wizkid kò mí ìyẹn. bàbá feeling sọ̀rọ̀ ni. kò mí ìyẹn bẹ́ẹ̀ torí ó ní tàtú Fẹlá gan lọ́wọ́. òun gan mọ̀ fún ara ẹ̀ pé ọmọ Fẹlá lòun. Wizkid respect Fẹlá gan. bẹ́ẹ̀ni. máa sample orin Fẹlá náà. bẹ́ẹ̀ni. you understand. and tabalẹ̀ tó ń wò pẹ̀lú Jẹ́nsì World Tower àwa most àwa ọ̀dọ́ àwọn tábà ń lo slang yẹn ìyá ẹ̀ bàbá ẹ̀ kí ni ẹ̀ ṣe rí. no kò ń ṣe wípé à ń fi ọ̀rọ̀ yẹn direct lọ bá ìyá bọ̀ mí pé a kàn ń lo ọ̀rọ̀ yẹn fi o ti yẹ kó lè mọ̀ pé nǹkan tó ṣe fún mi tó ń gba ìyá ẹ̀. àwọn fans sọ pé Wizkid dájú Fẹlá lọ Wizkid dájú Fẹlá lọ Ṣeun Kútì dẹ̀ ń dá àwọn fans lóhùn ní àwọn bọ́ọ̀rọ̀ yẹn ṣe wọlé bíi pé Ṣeun Kútì wá sí wọn bá Wizkid rí directly I don't know why ṣe mọ fans wọn takùn Ṣeun Kútì tẹ́lẹ̀ Wizkid hardly talks ọ̀rọ̀ ni àwọn bọ́ọ̀rọ̀ yẹn ṣe lọ títí tó fi jẹ́ pé bàbá Ṣeun Kútì wá ń sọ̀rọ̀ sí Wizkid fúnra rẹ̀. mi ọ̀rá sáńdà yẹn. so bọ́ mi ò bí wọ́n ní issue tẹ́lẹ̀ I don't know bọ̀kọ́ tó dùn mí náà ni pé bàbá Ṣeun Kútì máa ń sọ pé Wizkid ò ní fọwọ́ tó draw tattoo Fẹlá sí. no. ní fọwọ́ yẹn ṣe eré ó ti go far Yorùbá jẹ́ ní gbogbo wa and ọkàn drag name òrìṣà ọkàn drag in the mud you know somebody like Fẹlá with the kind legacy àwọn yẹn ti lay down ó fi orin yẹn ó fi ja ìjà agbára. bẹ́ẹ̀ni. ó forí ẹ bàbá máa ń fún yẹn sọ nípa nǹkan tó ń lọ ní society tí yóò da àtijọba àti even normal social vices tí yóò da so bàbá yẹn ti big kọjá ẹni tí wọ́n máa wọ́n lẹ̀ báyẹn ọmọ aláìlẹ́kọ̀ọ́ làwọn ọmọ jẹ́ sí tí wọ́n sọ wọ́n ní àwọn àmàlẹ́ mi because even Wizkid himself cannot say such bí mo FC tẹ́ pé ẹgbẹ́ pé ẹ̀kọ́ ẹ̀ dàbí court
ọ̀rẹ́ tí ọmọ ṣe bí kọ́ọ̀tì ni. kò sí rọ́ọ̀bẹ̀ tó bá wọ́n sí àbí àwọn báyìí. normally àga Twitter. normally what I expect this to do is wọ́n táwọn boys ti ń sọ̀rọ̀ báyẹn ó yẹ kóun náà ti jáde kó sọ̀rọ̀ pé mi ìran yín ṣe o mo rẹ̀ fẹ́ràn ìbọn at least kó máa control fans ẹ̀ celebrity àwọn ìṣe kìíní wọn control àwọn fans wọn bí wọ́n máa ń bẹ̀ mọ́mọ́ ṣe so that they can keep talking about them. ibi tèmi náà máa ń rí sí ní ẹ pé ó dàbí PR. ṣé you get ẹni tí wọ́n sọ wípé ọ̀rọ̀ yẹn gan kó Wizkid gan fẹ́ kọ́rọ̀ yẹn kó rí bẹ́ẹ̀ because ó fẹ́ drop EP ní Friday ọ̀sẹ̀ tọ́rọ̀ yẹn lọ fà báyẹn. òun sì kò ń ṣe EP wọn àtàtà kẹ́yìn. ó fẹ́ drop ẹ̀ so I don't know but kò make sense ó Fẹlá with the kind legacy wey baba don lay down kọ́ máa sọ ẹ̀ ní Adamana. ẹnà ká máa lórúkọ bàbá máa fi. so kọjọ kí jogun omi kọ́ máa sọ di woro sí omi kọ́ máa sọ di kò make sense ọ̀rọ̀ yẹn tiẹ̀ kò make sense rárá kò make sense kò sí bẹ́ẹ̀ fẹ́ sọ Baba Fẹlá is the greatest when it comes to Afrobeat because he's the inventor of the music genre so. ó dàbí ó dàbí kí bóyìnbó ṣe wá wọn á fún wa ní bulletproof pé wọn máa fi wí Ayẹta. ṣé ó jìnnà gan distance yẹn lọ fà Ayẹta tó yẹ pé ọ̀tá wa máa fi bulletproof tó wọ̀ sára iwájú ẹ̀ lásán ló cover tó bá forehead bulletproof ló cover forehead bọ̀ Ayẹta ó cover everywhere. ó jura wọn lọ brother ó jura wọn lọ Baba Fẹlá no be anybody mate for Afrobeat anybody Wizkid bá gba Grammy 195. ó jura wọn lọ Baba Fẹlá is still the GOAT. bẹ́ẹ̀ni still the GOAT greatest of all time ní Afrobeat. bẹ́ẹ̀ni so but àti Baba Seun Kuti o àti Wizkid o kọjọ for the sake of Baba himself in his grave kọ́ máa jà ọmọ ìyá ni Yorùbá jọ níyìn Yorùbá jọ níyìn Baba Fẹlá fúnra ẹ̀ ti lé legacy Wizkid náà ó ti ń lé legacy tiẹ̀ náà lẹ̀ fáwọn ọmọ tiẹ̀. ṣé ti pẹ̀lú Ṣeun náà. so kọ́ máa ẹ má fún ọ̀tá lọ́rọ̀ sọ. ẹjọ́ so kò jẹ́ bó ṣe lórí ọ̀rọ̀ Wizkid náà agbáwo nínú mi agbáwo Wizkid náà nínú olórin agbáwo ni. ó wà lára àwọn tó máa drag gbé ṣé top 3 náà máa ń pè àwọn top 5. agbáwo ni o agbáwo ni o. so bàbá wa ẹ̀gbọ́n wa Seun Kuti ni màá bá gbé kan fi ọgbọ́n àgbà. no vex for your brother Wizkid sef no vex for your ẹ̀gbọ́n kẹsẹtù ẹ kẹfìsì kò ṣe kéwìn. oníkálukú pàdé ní sáyẹn. kẹ bára ń ṣeré kẹfìsì kẹ ṣeré gírí kẹ ṣeré ọmọdé. bẹ́ẹ̀ni ẹ ṣe bí ọmọdé ẹ gbèrègbèrè. ọlọ́sẹ̀ ẹ báwọn ọmọ ẹ tó ní ẹ ṣeré gírí kẹ ṣe bí ọmọdé. ọlọ́sẹ̀. alright so that's gonna be all ní ètò wa tòní gẹ́gẹ́ bá ṣe máa ń sọ tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ ní lórí ètò wa ẹ kàn sí wa nínú Gmail tó wà lójú fọ́nrán then ẹ jọ̀ọ́ ẹ tì wá lẹ́yìn àwọn ní gbogbo bẹ ṣe ń tì wá lẹ́yìn o gbogbo likes comment gbogbo ẹ̀ là ń rí o gbogbo ẹ̀ là ń rí o ẹ ṣé gan we appreciate o thank you kò tá à ń ṣe yìí kò ń ṣe láti tún fi gbé àṣà àti ìṣe wa lárugẹ ni tí mo ká tún keep you updated I know you like we still have a lot in stock. Yeah, yes so. But we're just making use of nǹkan tá a ní lákòóṣe ń lò. Gradually. I need ìrànlọ́wọ́ yín I need láti set up studio dáadáa. We need mics, because we'll be having guests. Yeah. I need guests to buy ya. I need very soon. I need mic. I need lights. I need some other studio equipment. Camera I need it. Very important. Phone camera ni. Phone can disappoint sometimes. Then. But we need your support. We need your support because we are getting better. We are improving. Yeah. And we hope to continue to improve. So kò jẹ́ bó ṣe jẹ́ ní ètò wa tòní. Èmi náà ni ọmọ yín Òrìṣà Olúṣèyí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ mi náà ni Òrìṣà Ọlámi. Àti máa ríra ní ìgbà mìíràn kò ní bàjẹ́.